gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbóhun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣe ọjọ́ Wednesday December 17 ọdún 2025 tá wà nú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà kọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyàn mọ́. Mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí, ẹ share rẹ̀, ẹ pín káàkiri kó jẹ́ òwúlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Ìdùmarè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanranyan Aries tàbí láàrin March 21 sí April 20, àkókò tó wáyé láti rí dájú pé gbogbo àwọn èròǹgbà tí ó tọ́ tó wà lọ́kàn yín pátápátá kẹ́ mú kó pátápátá, kẹ́ rí dájú pé ẹ gbájúmọ́ àwọn nǹkan tó ṣe kókó látàrí ń pọ́jọ́ tòní jọ́jọ́ sàmì yípo padà rere nínú ìgbésí ayé yín. Ó ṣeéṣe látijọ́ mẹ́ta kẹ́ ti máa rí distraction lóríṣiríṣi tí ó jẹ́ kẹ́ ráyè gbájúmọ́ ohun tó ṣe kókó fún yín láti gbájúmọ́, tàbí kẹ́ ti stress ara yín rẹpẹtẹ. Ṣùgbọ́n lọ́jọ́ tòní ọkàn yín máa balẹ̀ pẹ̀sẹ̀, kò ní sí láyé ló rẹpẹtẹ, ẹ máa lè focus lórí ohunkóhun tẹ́ bá fẹ́ gbájúmọ́. Lọ́jọ́ tòní ẹ rí dájú pé ẹ mọ́kàn balẹ̀, kẹ́sì rí dájú pé ẹ gbájúmọ́ àwọn tó ṣe kókó fún yín láti gbájúmọ́ lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní ẹ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ tẹpá mọ́ṣẹ́, kẹ́sì ṣàwọn nǹkan tá mú kí inú ìdùn káyọ̀ yín kún pátá. Orange jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11:15 láàárọ̀ sí aago 12:15 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ ìrùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, lọ́jọ́ tòní ẹ rí dájú pé ẹ kíyè sára látàrí pé ó ṣeé ṣe kí tension tàbí ìlà ìlò tàbí ìgbọ́ra-ẹni-yé kó fẹ́ wáyé láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín kan tàbí ẹni tó súnmọ́ yín. Ẹ rí dájú pé ẹ jìnnà sí gbogbo nǹkan tó jọmọ́ fàǹfà, pàápàá pẹ̀lú ẹni tó nífẹ̀ẹ́ yín tó bá sì wá jẹyọ. Ẹ rí dájú pé ẹ wá bóyá fẹ́ die down pátápátá kó má bàa di nǹkan tó ṣe é pé a tún lágbára sí ju bó ṣe yẹ lọ. Ọjọ́ tòní jọ́jọ́ tó ṣe é pé ẹ gbọ́dọ̀ fi jìnnà sí gbogbo nǹkan tó jọmọ́ wàhálà àbí ìjà àbí fàǹfà láàrin ẹ̀yin àtìyàn tẹ́ súnmọ́ pátápátá. Ẹ wá wà lẹ́yìn nìkan lọ́jọ́ tòní kí ẹ kọ̀nẹ́ẹ̀tì pẹ̀lú ohun tó ń sọ sí yín lọ́kàn, kí ẹ bára yín ní gbólóhùn. Àwọn ohun tó ń sọ sí yín lọ́kàn yẹn kí ẹ rí dájú pé ẹ mú lò, á jẹ́ èyí tó ṣe é pé ó máa ràn yín lọ́wọ́ púpọ̀ púpọ̀ fún ìgbésí ayé yín. Lọ́jọ́ tòní ẹ wá pa ogbó àṣírí yín mọ́, àwọn pílánù tẹ́ ní pátákì ẹ pamọ́ kó lè rí bí ẹ ṣe ń fẹ́. Tí ènìyàn bá sì ṣẹ̀yìn, ẹ má jẹ́ ó pẹ́ lórí ìkúnlẹ̀ ju bó ṣe yẹ lọ ṣáájú kẹ́ tó foríjì. Píìṣì jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7:30 ní ìrọ̀lẹ́ sí aago 8:30 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, lọ́jọ́ tòní ẹ ní láti kíyèsára látàrí pé àwọn èèyàn lè súnmọ́ yín lọ́jọ́ tòní tó ṣe é pé wọ́n á máa lára yín bákan o. Àwọn míì wà tó súnmọ́ yín tó ṣe é pé wọ́n ní fífẹ́ gba ti yín rẹpẹtẹ lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ gbára léèyàn àbí finú tọ́yàn rárá lénìí. Ẹ má ṣe fàyè gba kẹ́nikẹ́ni bá yín handle iṣẹ́ tó ṣe kókó fún yín láti mójútó lọ́jọ́ tòní kó má bàa sí ìṣùlẹ̀ lórí. Ẹ gbájúmọ́ṣẹ́ ti yín lọ́jọ́ tòní. Kò sí bó ṣe lè wà stressful tó, kò sí bó ṣe lè rí, kò sí bí distraction ṣe lè pọ̀ tó láàyè iṣẹ́ lọ́jọ́ tòní. Ẹ gbájúmọ́ṣẹ́, ẹ má procrastinate, ẹ má fèní dèní àbí fọ̀lá dọ́là lórí iṣẹ́ kíṣẹ́ lọ́jọ́ tòní. Kò wá tún dára kẹ́ dá sọ́rọ̀ tí wọ́n pè yín sí àbẹ́ èyí tí ó kàn yín lénìí. Ẹ pa àwọn àṣírí ìkọ̀kọ̀ yín, àwọn plan yín kí ẹ pamọ́ láṣìírí. Lime green jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2:20 ní ọ̀sán sí aago 3:20 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22, ọjọ́ tòní ọ̀pọ̀ yín ara yín máa jí pépé tẹ́ bá máa fi jí lówùúrọ̀ yìí, tínú yín sì máa dùn pẹ̀lú. Ọ̀pọ̀ yín ó ṣeéṣe kí ẹ fẹ́ rìnrìn àjò èyí tó jọmọ́ tọ̀rọ̀ iṣẹ́. Ọjọ́ tòní jọ́jọ́ oríire gbà fẹ́yìn tẹ́ ń lóràwọ̀ yìí. Gbogbo nǹkan tẹ́ bá ṣe pátá láwọn èèyàn máa nífẹ̀ẹ́ sí, lọ́ máa appreciate, tó sì jẹ́ pàṣeyọrí wà fún yín lórí ohunkóhun tẹ́ bá dáwọ́lé lénìí. Ẹ ṣòtítọ́ ẹ ṣòdodo láwùjọ àwọn èèyàn, ẹ má kánjú ju bó ṣe ẹ lọ lórí ohunkóhun. Ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn pẹ̀lú. Yẹ́lò jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3:20 ní ọ̀sán sí aago 4:20 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22, ọjọ́ tòní ẹ rí dájú pé gbogbo àwọn èròǹgbà tí ó tọ́ nínú ọkàn tiyín náà ẹ gbé sẹ́gbẹ́ kan. Ọjọ́ tòní dára láti fi relax, láti bí lọ àkókò àti ìgbà pẹ̀lú àwọn olólùfẹ́ yín. Ó tún wá ṣeéṣe kí ènìyàn kan tó jọmọ́ olólùfẹ́ yín tàbí mọ̀lẹ́bí kí wọ́n nílò ìrànlọ́wọ́ yín lọ́jọ́ tòní. Tí agbára ẹ̀ bá wà, ẹ ṣe fún wọn látàrí pé àwọn náà padà ṣe dáadáa sí yín padà lọ́jọ́ iwájú. Ọjọ́ tòní dára púpọ̀ láti fi yanjú gbogbo nǹkan tó bá dàbí aáwọ̀
èyí tó ti wà láàrin ẹ̀yin àti mọ̀lẹ́bí láti bíjọ́ mẹ́ta láti lè jẹ́ kálàáfíà jọba. Ẹ mọ́kàn balẹ̀, ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín. Light yellow jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12:20 láàárọ̀ sí aago 1:20 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23 ọjọ́ tòní ẹ kíyèsára pẹ̀lú ọ̀rọ̀ ẹnu yín o. Ẹ ṣọ̀rọ̀ sọ lọ́jọ́ tòní, pàápàá ẹ má sọ̀rọ̀ àsọjù ó má bàa dín pé bóyá síkírìsì yín kan lọ bẹ́ jáde. Lọ́jọ́ tòní ẹ rí dájú pé gbogbo pílánù tẹ ní pátá ẹ pamọ́ láṣìírí kí ó lè padà rí bí ẹ ṣe ń fẹ́. Ẹ wà focus, ẹ gbájúmọ́ṣẹ́ dáadáa tó bó ṣe ṣe kí distraction fẹ́ pọ̀ lọ́jọ́ tòní. Ẹ avoid ẹ̀ kọjọ́ tòní lè lọ bó ṣe yẹ kó lọ. Lénìí kò dára kẹ́ dá sọ̀rọ̀ tí wọ́n pè yín sí àbẹ́yìí tí ó kàn yín. Bẹ́ẹ̀ sì lọ́jọ́ tòní kò dára kí ẹ sọ̀rọ̀ àsọjù láwùjọ kẹ́ kíyèsára. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2:20 ní ọ̀sán sí aago 3:20 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fín Libra tàbí láàrin September 24 sí October 23 ọjọ́ oríire gbà. Ọjọ́ tòní jẹ́ fẹ̀yìn tẹ̀ ń lò ràwọ̀ yìí o. Ẹ máa rí àwọn àǹfààní dáadáa láàyè iṣẹ́. Ire á wọlé fún yín, owó á wọlé lọ́nà kanà fún yín lọ́jọ́ tòní. Ọjọ́ tòní jọ́jọ́ tó ṣe é pẹ́ ní láti rí dájú pé ẹ fẹ̀lẹ̀ ṣe lórí ohunkóhun, ẹ fọpọlọ pípé mójútó ohunkóhun, ẹ wà fókọ́ọ̀sì lórí iṣẹ́ yín dáadáa. Ẹ má wà náà àpà rárá lọ́jọ́ tòní. Tó bá gba kẹfowó pamọ́ kẹfi pamọ́. Ẹ̀yin tó sì jẹ́ pé bóyá ẹ ti náà àpà ní àwọn ọjọ́ mélòó sẹ́yìn ó ṣe ṣe kẹfẹ́ jìyà rẹ̀ lọ́jọ́ tòní o. Ọjọ́ tòní ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè róore gbámú. Ẹ rí dájú pé ẹ ní ìrètí pé gbogbo kan máa da kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí dára. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1:20 ní ọ̀sán sí aago 2:20 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22 ọjọ́ tòní ń fẹ́ kí ẹ rí dájú pé gbogbo nǹkan tó dàbí àwọ̀ àbá ìgbọ̀ra-ẹniyé tó wà láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín kí ẹ yanjú rẹ̀ pátápátá lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ọjọ́ ìyípòpadà ló jẹ́ fún yín. Ẹ ronú jinlẹ̀ lórí ọ̀nà tẹ́lẹ̀ gbà táyé máa tún fi dára sí, tọkàn àtún fi balẹ̀ sí. Ó ṣeé ṣe kí ẹ rí àwọn opportunity lọ́tún lósì lọ́jọ́ tòní. Ẹ grab rẹ̀ látàrí pé àwọn opportunity yẹn lè yí ayé yín padà. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí. Ẹ ní ìrẹ̀lẹ̀ kẹ́ ṣe nǹkan yín létò ètò dára. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5:30 ní ìrọ̀lẹ́ sí aago 6:30 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ọ̀pọ̀ yín ó ṣeé ṣe kí ẹ fẹ́ ní ìmísí lọ́jọ́ tòní kó ṣe yín bí ìgbà pé bóyá kẹ́ lọ mọ́ṣáláṣí ni, bí kẹ́ lọ ṣọ́ọ̀ṣì, àbí kẹ́ ṣàdúrà, àbí kẹ́ wà nínú ẹ̀mí. Ọ̀pọ̀ yín lọ́jọ́ tòní ẹ máa wà imaginative. A máa dàbí ìgbà pé ẹ̀ ń rí bí ọjọ́ iwájú yín ṣe fẹ́ rí bẹ́ẹ̀ ṣe ń plan rẹ̀. Ọjọ́ tòní ó dára púpọ̀ kí ẹ plan dáadáa fọ́jọ́ iwájú kí ẹ sì wá àkókò láti ṣe prayer. Àwọn àkókò tó bá dára láti fi ṣe àwọn nǹkan wọ̀nyí jùlọ lọ́jọ́ tòní jẹ́ lẹ́yìn bí aago 3 ọ̀sán sí iwájú. Ẹ̀yin tó bá ti wá dàbí ìgbà pé ẹ ti ń wọ̀nà láti béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ èèyàn kan tẹ́lẹ̀, ẹ lè béèrè lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kí wọ́n ṣe fún yín o. Lọ́jọ́ tòní ẹ rí dájú pé ẹ̀yin fúnra lára yín wà lálàáfíà àti ìrọ̀rùn. Kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn. Ẹ ní ìrẹ̀lẹ̀ kí ẹ wà determine lórí ohunkóhun tí ẹ bá ti plan lé lórí. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4:30 ní ìrọ̀lẹ́ sí aago 5:30 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19 ọjọ́ tòní ẹ máa wà very social púpọ̀ o tó ṣe é pé agbára káká máa wà fún yín. Àwọn èèyàn sì máa nífẹ̀ẹ́ sí bí ẹ ṣe ń hùwà sí lọ́jọ́ tòní. Àwọn èèyàn máa fẹ́ lo àkókò àti ìgbà pẹ̀lú yín. Kódà ọ̀pọ̀ ẹlòmíì lè wò pé bóyá ẹ̀yin gangan lẹ tó láti dá sí ọ̀rọ̀ wọn kọ́rọ̀ wọn lè yanjú. Ó ṣeé ṣe kẹ́lòmíì gbọ́rọ̀ ẹ̀ wá bá yín lọ́jọ́ tòní pé lágbájá gbà mí nímọ̀ràn lórí nǹkan yìí. Ẹ ṣe bẹ́ẹ̀ kò sí wàhálà. Lọ́jọ́ tòní wá ṣeé ṣe kí ẹ ṣalábàápàdé èèyàn tuntun bí ọ̀rẹ́ tuntun, ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ finú tọ́yàn rárá tàbí gbára léèyàn rárá. Ẹ tẹpá mọ́ṣẹ́ lè ní kí ẹ ní ìrẹ̀lẹ̀ kẹ́ fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun pẹ̀lú. Teal green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3:30 ní ọ̀sán sí aago 4:30 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19 ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ pàápàá fún iṣẹ́ yín tó ṣe pé gbogbo nǹkan máa lọ bẹ́ẹ̀ tí ṣe plan ẹ̀. Ẹ má wà fẹ́ ní dènì àbí fọ́ládọ́là lórí ohunkóhun. Ẹ gbájúmọ́ṣẹ́. Opportunity iṣẹ́ tó bá jẹ ọlọ́jọ́ tòní ẹ tètè gbájúmọ́ tó bó ṣeé ṣe kí ẹ ráwọn opportunity lọ́tún lósì. Ẹ̀yin tẹ̀sí ń wá iṣẹ́ ó ṣeé ṣe kí tẹ́tẹ́ yín jẹ lọ́jọ́ tòní kẹ́ ríṣẹ́ alálùbáríkà. Ọjọ́ tòní ẹ rí dájú pé ẹ ní ìrètí pé gbogbo nǹkan ti dá. Ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín. Ẹ fi ìfẹ́ tòun tọ̀yàyà hàn sí àwọn ènìyàn kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Aago 9 láàárọ̀ sí aago 10 láàárọ̀ jí àkókò
èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ beige sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 20 sí March 20, ọ̀pọ̀ yín lè jí lénìí kí ẹ jí sí ọgbọ́n, kí ẹ jí sí ìmọ̀, kí ẹ jí sí òye, kí òye tuntun yé yín tàbí kí ẹ jí kí ẹ kọ́ ẹ̀kọ́ tuntun lọ́jọ́ tòní. Ọ̀pọ̀ yín ó ṣeé ṣe kí ẹ rí solution sáwọn nǹkan tó dàbí spiritual problem èyí tẹ́ ń kojú ó wá dára lọ́jọ́ tòní. Fẹ́yìn tẹ́ ń wò mí tẹ́ ń lòràwọ̀ omi tí kì í ru Pisces láti wá bí ẹ fẹ́ ṣe consultation, ẹ ṣe personal consultation fún gbèsè ayé yín lórí àwọn tó ń lọ́nù gbèsè ayé yín tàbí kẹ́ ṣe ìwádìí lórí nǹkan tó dàbí ìṣòro tí ẹ ní tó bó ṣeé ṣe kí gbogbo nǹkan yẹn kí ẹ rí solution lé lórí lọ́jọ́ tòní kí ó sì yanjú pàápàá solution sí nǹkan tó bá jọmọ́ ti ọ̀rọ̀ iṣẹ́. Lọ́jọ́ tòní ẹ rí dájú pé ẹ sa ọgbọ́n ipá àtakìtìyàn yín láti wá solution sáwọn problem tẹ nínú gbèsè ayé yín. Ọjọ́ tòní tún wá dára púpọ̀ fẹ́yìn tẹ́ ń wá ìmọ̀ ẹ fẹ́ ní wá ìmọ̀ gbogbo ẹ̀kọ́ tẹ bá kọ́ àbí mọ̀ tẹ bá mọ̀ lọ́jọ́ tòní àwọn yìí lọ́wọ́ lọ́jọ́ iwájú ẹ má tàṣejù bohunkóhun. Ẹ rí dájú pé ẹ ṣe àwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún. Ẹ tẹpá mọ́ṣẹ́ dáadáa lénìí kí ẹ sì fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín mójútó ohunkóhun pẹ̀lú. Grey jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11:15 láàárọ̀ sí aago 12:15 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.